sí rere bá sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo ń sọ̀rọ̀ pé ọ̀sẹ́ni tí ò ní sọ pé kí ni mo á ṣe. Ìkà sọ pé kí ni mo á ṣe. Àwọn ènìyàn náà wọ́n tún dé ní àwọn ni wọ́n sọ pé kí ni mo á ṣe. Ìtumọ̀ kí ni mo á ṣe. Nígbà tí mo bá wò wájú tí mo wọ̀ yìí, mo bá ń gbọ́rọ̀ gbogbo nǹkan tí ṣe ń ṣe. Èmi gán mọ́ ronú gbà. Ilé wọn wà ń dákọ̀ ọmọ yìí sí báyìí. Nígbà gbogbo bá ronú à. Kí ni mo ṣe tí wọ́n fi ń dárúkọ mi báyìí? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá àti gbogbo ẹ̀yin ènìyàn. Ọlọ́run ọlọ́pẹ́ yóò dúpẹ́ lọ́wọ́ yín o. Ọba tó dọ̀run àtayé yóò dúpẹ́ lọ́wọ́ yín o. Gbogbo láti gbé ìlàfẹ́ wí ìlàsìfẹ́ sọ bí kò sí pé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká sì dúpẹ́ lọ́wọ́ àwọn àyànfẹ́ rẹ̀. Níwòye ọdún 27 ìlú yìí ẹ gbogbo inú àwọn ọ̀kẹ́ dùn nítorí lọ́hùn. Adúpẹ́ lọ́wọ́ Jésù sá. Àwọn Fúlàní dìde láti lọ darapọ̀ mọ́ àwọn kan tí ó yá tọmọ náà jẹ́ aláàfáà, tọmọkùnrin náà jẹ́ aláàfáà. Nígbà tó darapọ̀ mọ́ wọn, wọ́n ṣàlàyé pé tí ẹ bá lè ṣe ohun tí ó yẹ kẹ́ ẹ ṣe, ẹ̀kọ́ sábẹ́sì ọ̀rọ̀ àìsí ohun tí ẹ fẹ́ tí ohun tá a bá fẹ́ ṣe ní sábẹ́sì bí ó sọ̀rọ̀ ká ẹ bá ṣe ohun tí a ní kẹ́ ẹ ṣe ẹ̀kọ́ sábẹ́sì ọ̀rọ̀. Gbogbo ọjọ́ tí ń sìnkú yẹn tọ́ba fi sí ogun yìí nísìnyí tẹ́ bá ṣe ohun tí mo ní kẹ́ ẹ ṣe. Mo rò pé òkú ènìyàn méje wálé nínú àwọn ọmọ ẹ̀yẹ rẹ̀. Bí wọ́n ti ń parí ọ̀rọ̀ yìí, ó dé ti sábẹ́sì. Àwọn ọ̀pọ̀lọpọ̀ dìde. Ọjọ́ ogun yìí ti wà lọ́nà nẹ́ẹ̀nẹ́ a sì lọ nítorí kí ló ṣẹlẹ̀ wọ́n lọ kó nǹkan ìjà wá láti ilẹ̀ lọ́hùn ní nǹkan ìjà tí è ṣe nǹkan ìjà síéṣíé tí è ṣe síéṣíé wọ́n wá kó sí ẹnu ìpínlẹ̀ wa ní gbogbo sí Kwara sí Ọ̀yọ́. Ẹrù yìí ti wà níbẹ̀ tí èsì ẹrù kékeré wọ́n ti kó síbẹ̀. Látara gbọ́ pé kí ní ìrì bẹ́ẹ̀ àwọn náà sì ń bẹ ní àyè. Èyí ni wọ́n fi múra pé ẹni tó bá lọ àwọn pa méje nínú àwọn ọmọ àwọn. Tá a bá sì lọ wọn ò kó nǹkan ẹ̀dá yìí wọ̀lú. Tí wọ́n bá sì kó nǹkan ẹ̀dá yìí wọ̀lú ìlú òde lójú. Ẹni tó ń kó nǹkan ẹ̀dá náà níjọ́ lórúkọ rẹ̀ ní Hara. Ní ti owó ibẹ̀, ní ti oògùn ibẹ̀, ní ti ìjọba ọmọ. Ṣùgbọ́n Sámísì lóògùn níjọba. Ọjọ́ náà bá jẹ́ ọjọ́ tó jẹ́ ọjọ́. Ènìyàn méje
Sámísì mọ́lọ̀ àsámísì ọ̀lọ̀ yìí ajáde lánàá àtẹ̀kù lánàá gbogbo ohun tí a gbé kalẹ̀ tí a tẹ̀ lógun ewé ọ̀jẹ̀ ṣùgbọ́n dúdú ọ̀bàrà tí mo bá ń sọ̀rọ̀ mo ń bá mi kíyèsí ìwùmọ̀ ọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo kíyèsí. Gbogbo ohun tí àwọn bàbá wa sọ pé ká sí gbogbo ẹ̀ lásù sórí ìmọ̀ kọ̀ọ̀kan. Nígbà tí àkókò ní ẹ̀ tó orí bẹ́ẹ̀. Nínú àwọn ìbọn tí èmi fúnra mi tí mo fi ọwọ́ ara mi níbẹ̀ ni wọ́n ti yìnbọn mi. Àwọn nínú àwọn tèmi gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n yìnbọn fún mi. Sẹ́mo pé ọkùnrin ni àbáni. Ọ̀tá bá èèyàn bíi mẹ́rin tí ọ̀dà wọn dúró. Ọlọ́run ṣètò lẹ́nà. Ká lè mọ̀ nígbà tí àwọn ìjọba dìde láti ìpínlẹ̀ Kwara tí wọ́n kó àwọn ọlọ́pàá àti àwọn gbòdògbòdò míì wá sí àdúgbò yìí. Nígbà tí wọ́n débẹ̀ àwọn tí wọ́n wà ọ̀rọ̀ sọ wọ́n ní ilẹ̀ fẹ́ káwọn owó wí pé bóyá ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́ba ìpínlẹ̀ Kwara jà kìí ṣe Kwara lọ́lọ́ba Ọ̀yọ́ jà nítorí pé wọ́n bá ohun tó yẹ kí wọ́n bá owó wọ́n wá rí eréṣiríṣi nǹkan ẹ̀jà táwọn náà ronú sí pé wọ́n ti kó yìí wá. Nígbà tí àwọn sọ́jà àti àwọn ọlọ́pàá débẹ̀ tí wọ́n rí ẹ̀yìn ni wọ́n fi rìn kọjá wípé èyí kọjá ohun tí ìjọba ó dá sí. Ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹnìkan ò kọ́kọ́ mú bẹ́tàlá ẹ̀fùkẹ́ báyìí nínú àwọn ọmọ ìjẹ́ tí wọ́n wà bẹ́ẹ̀. Gbogbo ohun tó sì jẹ́ nǹkan ẹ̀já wọn yẹn wọ́n rọ ọjọ́ náà wọ́n dáná sí ó sì wà nílẹ̀. Ní ìwòyí ọdún kẹtàlélọ́gbọ̀n àwọn kẹ̀kẹ́ gbogbo ìyanu púpọ̀ ló wà lọ́jọ́ náà lọ́hùn. Àwọn oníṣègùn wọ́n láwọn ò níbi tí ènìyàn ń sọ̀rọ̀ tí ò sí ẹ̀mí lára rẹ̀ tí sì ń sọ̀rọ̀ pé àwọn ò tí ì ríru rẹ̀ rí níbì kan pé èèyàn ń sọ̀rọ̀ kò sì sí ẹ̀mí lára rẹ̀ ẹ̀mí tí wọ́n sọ̀rọ̀ àwọn wo kò sí ṣùgbọ́n ẹnu ń sọ̀rọ̀. Láàrin odidi wákàtí kan lèyí tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá yìí. Mo mọ̀ pé àwọn aládùúrà ń gbàdúrà ní Ṣakí. Láti ọdún kẹtàdínlọ́gbọ̀n náà ní Fúlàní ti ń lépa Sámísì àbíbi tí ò sí ènìyàn. Nígbà tí wọ́n ṣe yìí wọ́n ní láti gbìyànjú lọ Ìbàdàn nígbà tó di àsìkò kan. Wọ́n ní ọkùnrin yìí ìjọba ọba gba àwọn kalẹ̀ yóò pa gbogbo Fúlàní tán o nítorí pé kò láti gbogbo ọjọ́ yìí kò fi Fúlàní lẹ̀ láti mọ́ pa o.
yìí ṣẹlẹ̀ ní 26. Wọ́n gbé ọkọ̀ ńlá méjì wá pẹ̀lú ìkẹ́ ẹ̀jà tó lágbára láti Ìbàdàn. Ẹ má wulẹ̀ ṣe wàhálà, tẹ́ bá lọ tẹ́ bá múra ẹ̀ lè gbé. Ohun tẹ́ ní ṣe fún ni pé tó bá ṣe é ṣe ẹ sáfẹ̀kẹ́ pa tá a bá ti rí rí rẹ̀ àti mọ̀ pé rẹ̀ yàtọ̀ nínú eré àwọn ará yìí. Iye tí ọba sì ná Fúlàní ṣe tán láti ṣẹ̀wó ẹ̀. Ọjọ́ náà lọ́hùn èmi jáde wá sínú ṣọ́ọ̀ṣì yìí mo sì fẹ́ràn ìkanra ọmọbìnrin kékeré kọ́rùn. Wọ́n bá wọ̀ ló wọ́n ti wá wọ́n wá wo gbogbo ilé bí mo lè sá sí wọ́n ti fi bẹ̀rẹ̀ wọ́n ti mọ gbogbo bẹ̀. Wọ́n débẹ̀ wọn ò mọ létí wọ́n wá mú wọn ò bá rí lé mú. Wọn ò bá rí lé mọ́ o. Wọ́n wá kiri káàkiri àdúgbò wọ́n bá lẹ̀ mú ilé bàbá táwọn sì yan bàbá táwọn sì yan náà mi wá ń bọ̀ láti ṣọ́ọ̀ṣì mi wá dé àná níbẹ̀ wọ́n á rí wọn náà arákùnrin ẹ wà alẹ́ ń béèrè sábẹ́sì tá ń béèrè níyì wọ́n á pàdé ní gan lílẹ̀gbẹ́ yìí sábẹ́sì tá ń béèrè ní wọ́n bá fi ẹ̀wù mi kọ́rùn. Wọ́n ní kí n wọlé kí n mẹ́wò mí ìlú ní rárá o mi ò lẹ́wò mí wọ̀ ní ẹ̀kọ́ náà nínú ẹ̀. Ẹ wọlé lọ ẹ̀ lọ kó nǹkan ìjà mi wọ́n gbé bọ̀ mi wọ́n gbé ọkọ̀ mi wọ́n má dá mi. Ẹ wo náà lẹ́sẹ̀ lórí ìtẹ̀ mi mọ́. Adébàdàn ní aago 5 ó kù ìṣẹ́jú 10. Ní ọjọ́ Sunday lọ́jọ́ náà mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ ní aago 8 àárọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́. Mo ń bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀, mo ń bá àwọn ìjọba sọ̀rọ̀, mo ń bá àwọn òṣìṣẹ́ ìjọba sọ̀rọ̀. Ọ̀gá kan ní alágbàṣe àwọn sókó gbà, ọ̀gá kan ní àwọn táwọn wà ní àyè àwọn sóríire. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹni tó jẹ́ akíkanjú ọ̀rọ̀ náà ìjọ náà lọ́hùn tọkọ àwọn nǹkan tí ò rí sílẹ̀ kò pẹ́ púpọ̀ tó fi kúrò lórí ilẹ̀. Níbẹ̀ ni ti ń sọ fún wọn pé mi ìgbọ́kànlógún ọ̀rẹ́ wa ohun táwa rí ní ìta fi